a bẹ̀rẹ̀ ìrìn àjò lọ sí àwọn àṣeyọrí tí ìjọba gómìnà ìpínlẹ̀ Ògùn Sínátọ̀ Ìbíkúnlé Amósùn ti ṣe láàrin ọdún kan tí ó gorí àlééfà lórí apá kìíní ètò yìí lọ́sẹ̀ tó kọjá. Gbogbo wa la rí bí inú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama, àwọn òbí àti alágbàtọ́ wọn ṣe ń dùn pẹ̀lú àwọn ètò ńláńlá tí ìjọba Ìbíkúnlé Amósùn gbé ṣe ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ yìí. Bákan náà, lórí ìdùnnú àwọn tí ìjọba tún gbà síṣẹ́ àti àwọn tí wọ́n tún ràn lọ́wọ́ láti dá iṣẹ́ ọwọ́ tiwọn náà sílẹ̀, tó ń àwọn ètò ìgbélárugẹ àwọn àgbàlagbà àti obìnrin, àtúnṣe àwọn ojú pópónà wa ń kọ́, ìpèsè omi ẹ̀rọ tó mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ètò wọ̀nyí ló wà lára àwọn àṣeyọrí tí ìjọba yìí ti ṣe láàrin àsìkò ráńpẹ́ tó gorí àlééfà. Àmọ́ bí mo ti sọ tẹ́lẹ̀ pé a ṣẹ̀ṣẹ̀ ń mú ẹyẹ bọ̀ lápò ní o, ó tún kù lẹ́yìn sí i. Ọ̀pọ̀lọpọ̀ tí mo ti fojú ara mi rí tí mo sì fẹ́ tún mú wá sójú àwòrán tí yín náà. Nítorí náà, ẹ tún máa bá mi ká lọ lórí apá kejì ètò àwọn àṣeyọrí ìjọba ìpínlẹ̀ Ògùn láàrin ọdún kan tó gorí àlééfà. Yorùbá bọ̀, wọ́n ní ìlera lọ́rọ̀. Ìlera àwọn aráàlú ṣe pàtàkì púpọ̀ fún ìlọsíwájú àwùjọ. Nítorí náà, ìjọba ìpínlẹ̀ Ògùn kò fọwọ́ yẹpẹrẹ mú ètò ìpèsè ìlera tó dángájíá fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn rárá o. Ní kété tó gorí àlééfà ni gómìnà Amósùn kọ́kọ́ ṣàyẹ̀wò bí nǹkan tí ó ṣe bàjẹ́ sí ní ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àfojúsùn láti mú àyípadà bá ètò ìlera. Àwọn ìgbésẹ̀ tí ìjọba yìí gbé nìwọ̀nyí. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ èkejì lórí àwọn ètò pàtàkì márùn-ún rẹ̀ fún ìràpadà ògo Ògùn, iṣẹ́ àtúnṣe àwọn ilé ìwòsàn alábọ́dé tó ti dàlàpà wọ̀nyí ni ìjọba kọ́kọ́ gùn lé ní ìgbáradì fún ètò ìlera ọ̀fẹ́ rẹ̀ fún àwọn aláboyún, ọmọ wẹrẹ tí ọjọ́ orí wọn ò ju ọdún 5 lọ àti àwọn àgbà. Ní abala kìíní iṣẹ́ àtúnṣe yìí, ìjọba tún 50 ilé ìwòsàn alábọ́dé kọ́ tí wọ́n sì ra àwọn èròjà ìlera bí oògùn fún wọn. Ètò ń lọ lọ́wọ́ báyìí láti bẹ̀rẹ̀ abala kejì iṣẹ́ àtúnkọ́ àwọn ilé ìwòsàn tó ti dàlàpà wọ̀nyí. 100 ilé ìwòsàn ni ètò ti wà pé yóò jẹ àǹfààní ètò àtúnkọ́ yìí lábẹ́ abala kejì yìí. Bákan náà ni ọwọ́ iṣẹ́ àtúnṣe tó ń lọ lọ́wọ́ yìí ti kan ilé ìwòsàn gíga ti Ọlábísí Ọ̀nàbánjọ University Teaching Hospital ní ibi tí wọ́n ti ṣe iṣẹ́ àtúnkọ́ ibi ìtura tí wọ́n wà láwọn yàrá tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn, àwọn èyí tí wọ́n fẹ́rẹ̀ wó tẹ́lẹ̀. Síwájú sí i, ilé ìwòsàn náà tún jẹ àwọn àǹfààní mìíràn bíi sísan owó oṣù àwọn òṣìṣẹ́ wọn lásìkò, fífún àwọn òṣìṣẹ́ wọ̀nyí ní ìgbéga lẹ́nu iṣẹ́ lásìkò tó yẹ, gbígba àwọn olùtọ́jú àwọn aláìsàn síṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí láti lè fi rí pé ilé ìwòsàn Ọlábísí Ọ̀nàbánjọ yìí tí ó jẹ́ ọ̀kan ṣoṣo irúfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn kò ní ìṣòro láti lè ṣiṣẹ́ tí wọ́n dá sílẹ̀ fún. Bákan náà ni láàrin ọdún kan yìí, wọ́n tún rí dájú pé lóòrèkóòrè ni àwọn aláboyún ń rí àwọn tí ń dènà ẹ̀fọn àti àwọn oògùn ìbàgbà ní gbogbo àwọn ilé ìwòsàn alábọ́dé tó wà ní ìpínlẹ̀ yìí, tí ó sì jẹ́ wípé àwọn ọmọ wẹ́wẹ́ tí ọjọ́ orí wọn ò ju ọdún 5 lọ náà tún jẹ àǹfààní abẹ́rẹ́ àjẹsára ní gbogbo ìgbà tí wọ́n bá gbé wọn lọ sí àwọn ilé ìwòsàn náà. Eléyìí tún jẹ́ àfikún fún àwọn ètò abẹ́rẹ́ àjẹsára tí wọ́n ń ṣe ní ìgbàdégbà àti àwọn ìpolongo ìwúlò abẹ́rẹ́ àjẹsára tí ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn iléeṣẹ́ tí kìí ṣe ti ìjọba tí wọ́n wà fún létò ìdàgbàsókè àwùjọ
ìjọba ìpínlẹ̀ Ògùn tún máa ń ṣe àwọn ìpàdé lẹ́ẹ̀mẹrin lọ́dún lórí ọ̀rọ̀ àti mú òpin bá àrùn rọmọlọ́wọ́ rọmọlẹ́sẹ̀ láwùjọ wa pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn bí àwọn lọ́balọ́ba àti àwọn alága ìjọba ìbílẹ̀. Látàrí àwọn ìpàdé wọ̀nyí ni ìjọba tún ṣe ìfilọ́lẹ̀ àwọn ikọ̀ kan tí yóò máa rí sí ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára ní ìpínlẹ̀ Ògùn. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ yìí tún ti ṣètò ìpolongo ìgbógun ti àrùn jẹjẹrẹ ọyàn lẹ́yìn ètò àyẹ̀wò ọyàn ọ̀fẹ́ tí wọ́n ṣe fún àǹfààní àwọn obìnrin. Wọ́n gbé ìpolongo àrùn yìí lọ sí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ní Òkè Mọ̀sán ní ibi tí wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn lórí àrùn jẹjẹrẹ yìí. Bákan náà ni aya gómìnà tún ṣe agbátẹrù ètò ìtọ́jú àwọn ọmọ láti fi dènà àrùn aràn láwọn iléèwé wa ní ìpínlẹ̀ Ògùn. Láti tún fi mú ìlọsíwájú bá ètò ìlera ní ìpínlẹ̀ Ògùn, ìjọba tún lo àǹfààní àwọn àjọṣepọ̀ pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìlọsíwájú àwùjọ. Lára àwọn àǹfààní tí wọ́n ti rí nídìí eléyìí ni dídá ẹ̀ka tí ó ń ṣe ẹsẹ̀ àtọwọ́dá sílẹ̀ ní ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta látàrí àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ Rotary Club International District 9110. Bákan náà, lábẹ́ àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn iléeṣẹ́ ńláńlá NPGO, wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ abẹ fún àwọn tó dúndùn lọ́fẹ̀ẹ́. Láàárín ọdún kan tí ìjọba tó wà lóde báyìí gorí àlééfà, oríṣiríṣi àṣeyọrí ló ti ṣe ní ẹ̀ka ètò ìlera èyí tí tolórí tẹlẹ́mù jẹ́rìí sí. Pẹ̀lú nǹkan tó ń put up yìí torí ibi ni máa bímọ mi sí ibi ni máa bímọ mi sí so in fact inú àwọn èèyàn dùn gan inú èmi gan dùn. Then wọ́n ṣe bed àwọn irinṣẹ́ wọn kó wa nítorí ìdí èyí àti àwọn nǹkan tá a lè ṣe tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí primary health center àti lè ṣe nísìnyìí. So then àwọn patient náà wọ́n ti ń wá inú wọn dùn pé ibi ti rí báyìí o gbogbo wọ́n tún lọ sọ ẹ mọ àwọn èèyàn wa tí nǹkan bá dáa wọ́n á fẹ́ mú àwọn tiwọn náà wá so wọ́n tún lọ sọ pé center ti dá o wọ́n ti ṣe báyìí o so ìyẹn ó tún jẹ́ kí àtúnríṣẹ́ àwọn èèyàn ń wá sí ó dẹ̀ ń dín àìsàn àti kú ó ń dínkù. In fact ìgbà tí mo máa débí báyìí mo rí gbogbo environment wọn mo rí pé environment yẹn ó wà òkè gbogbo environment wọn ló dáa and then gbogbo ojú window wọn mosquito net wọ́n fi síbẹ̀ gbogbo environment wọn kò dọ̀tí gbogbo ẹ̀ ló clean. Irú nest tó fún wa yẹn nísìnyí ó máa avoid mosquito ó máa avoid malaria kò ní jẹ́ kí ẹ̀fọn kó máa jẹ àwọn àti àwọn ọmọ tá a bá bí so àti oògùn tó dẹ̀ fún wa náà ó prevent malaria for example irú èmi ń sìn mi ò ní problem kankan láti gbà tí mo ti bẹ̀rẹ̀ sí máa lo tablet kò sí problem kankan rárá. Lára àwọn ìgbésẹ̀ mìíràn tí ìjọba tún gbé láti rí dájú pé ó ṣe ìpèsè ìlera tó yanjú fún àwọn èèyàn rẹ̀ ni ríra àwọn ohun èlò ìlera sí àwọn ilé ìwòsàn tó wà ní ìpínlẹ̀ Ògùn, ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè fún àwọn olùtọ́jú aláìsàn àti gbígba àwọn olùtọ́jú aláìsàn ṣiṣẹ́ sí i, fífọ ẹ̀ka ètò ẹ̀kọ́ mọ́ nípa rírí dájú pé àwọn tí wọ́n mọṣẹ́ ni ìjọba gbà síṣẹ́. Iṣẹ́ ṣíṣe àwọn iṣẹ́ àtúnṣe ní ẹ̀ka ètò ìlera ó ṣe pàtàkì gan-an ni nítorí pé eléyìí lè kópa gidi láàrin ikú àti ìyè tí ó sì lè mú ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé àwùjọ. Eléyìí jẹ́ ọ̀kan lára àwọn ètò tí ìjọba Ìbíkúnlé Amósùn ti gùnlé báyìí. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú báyìí. Nǹkan kan máa ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn báyìí tó mú kí àwọn èèyàn tún fi máa wo ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ àwòkọ́ṣe fún àwọn akẹgbẹ́ rẹ̀. Kí ni nǹkan náà? Ẹ fetí sílẹ̀ sí mi o.
Ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ kan tí Ọlọ́run fi ilẹ̀ tí ó ní wàrà àti oyin ta lọ́rẹ, èyí tí ó jẹ́ àǹfààní ńlá fún ìlọsíwájú ètò ọrọ̀ ajé. Eléyìí ló mú kí ìjọba tó wà lóde báyìí lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn òfin fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ètò ọ̀gbìn, tí ó sì rí dájú pé ó jẹ́ ọ̀kan lára àwọn ètò pàtàkì márùn-ún rẹ̀ fún ìràpadà ògo Ògùn. Láti wá mú ìgbélárugẹ bá ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Ògùn, gómìnà Ìbíkúnlé Amósùn ti ṣàyẹ̀wò àwọn ilẹ̀ tí wọ́n lè lò láti fi dá àwọn oko ìgbàlódé sílẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan àwọn ẹkùn ìdìbò ìjọba ìpínlẹ̀ Ògùn mẹ́tẹ̀ẹ̀ta. Ní báyìí, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí àwọn ilẹ̀ tí wọ́n ti yà sílẹ̀ láti lò ní ìjọba ìbílẹ̀ Ewékòró. Nǹkan tó lè fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ ṣe oko yìí kì í ṣe pé kó ká máa fọkọ́ àtàdáró ni, oko ìgbàlódé náà fẹ́ ṣe fún wọn. Then ẹnì kọ̀ọ̀kan ní sáré ilẹ̀ méjì méjì táwọn máa gbin ẹ̀gẹ́, àgbàdo àti àwọn kan tó bá wọ́n gbìn. Wọ́n dẹ̀ máa fún wọn nílé ìtàn máa gbé lẹ́yìn kò lé wọn, wọ́n máa níbi tó ń ṣe díẹ̀ ńbẹ̀ tó máa yẹ́yìn, wọ́n máa sin ẹja, wọ́n máa sin àwọn kan mi tó ń wọ̀n lẹ́yìn kò lé wọn, wọ́n máa gbé bẹ̀ gbogbo ohun tí wọ́n dẹ̀ wà ní gbòòrò wọ́n fẹ́ fi síbẹ̀. Láfikún, ìjọba yìí ti ṣe ìfilọ́lẹ̀ owó ìrànwọ́ bílíọ̀nù kan náírà tí ìjọba àpapọ̀ fún gbogbo ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè yìí láti fi tún gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ ní ìpínlẹ̀ Ògùn. Ìjọba tún ti ṣe àtúnṣe ilé ìlọ̀ oúnjẹ adìẹ ti Kótópó feed láti lè tún fi rí dájú pé ó lágbára láti máa ṣe àwọn oúnjẹ adìẹ fún àwọn àgbẹ̀ aládìẹ pẹ̀lú ìrọ̀rùn. Iléeṣẹ́ ìlọ̀ oúnjẹ adìẹ náà ti wá ń ṣiṣẹ́ dáradára báyìí pẹ̀lú ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tí ìjọba sì tún ti ra ọkọ̀ tí yóò máa kó àwọn oúnjẹ adìẹ fún ìwúlò ilé ìlọ̀ oúnjẹ náà. Láti tún mú ìlọsíwájú bá ètò ọ̀gbìn, ìjọba ìpínlẹ̀ Ògùn tún ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ àtúnṣe ní àwọn oko ẹja tó wà káàkiri ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti dẹnu kọlẹ̀ látọjọ́ tó ti pẹ́. Iṣẹ́ àtúnṣe yìí wà láti fi rí dájú pé àwọn oko ẹja náà tún ṣiṣẹ́ padà fún àǹfààní àwọn aráàlú. Bákan náà ni ìjọba tún ṣètò láti mú kí ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ kan tí àwọn adáṣẹ́sílẹ̀ kò ní lè fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ rẹ̀. Ìjọba yìí ti fi hàn pé fífa ojú àwọn olùdáṣẹ́sílẹ̀ mọ́ra sí ìpínlẹ̀ Ògùn jẹ́ ìjọba àwọn ológun gan ni, pẹ̀lú àwọn ìgbésẹ̀ àkọ́ tí ó ti gbé lórí eléyìí fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé rẹ̀. Látàrí èyí, ìjọba ìpínlẹ̀ Ògùn ti kọwọ́ bọ̀wé àdéhùn alájùmọ̀ṣepọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́sí Bank of Industry láti fi ṣàgbékalẹ̀ bílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó ẹ̀yáwó fún àwọn olókoòwò kéékèèké. Owó ta ti promise gba máa fún wọn fún empowerment, owó ta ní tàwa ní 500 million àti Bank of Industry 500 million ta ṣe tó jẹ́ 1 billion. A promise àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ okòwò láti create employment. A promise wọn pé owó yẹn a máa ṣe. So lénìí àwọn first set wọ́n ti gbowó wọn lénìí láti sọ pé àwọn tó ń rò pé ìsan kò ṣeé ṣe pé ó ṣeé ṣe o, kò sí rọ́ńbẹ́ o, a fẹ́ ṣiṣẹ́ yìí o, a dẹ̀ ti ṣe lénìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù ló ti jẹ àǹfààní owó ẹ̀yáwó yìí pẹ̀lú èròǹgbà àti ṣe àmúlò rẹ̀ lọ́nà tó dáa kí wọ́n lè fi rin san padà lásìkò. In fact, inú mi dùn tí n bá ní kí n máa sọ mi ò lè sọ bí inú mi ṣe dùn tó. Inú mi dùn gan-an because tẹ́lẹ̀ nǹkan tá à ń rò ní pé bóyá bí àwọn other past government tán máa ń kúrò pé wọ́n á yá àwọn èèyàn ló wà, but at the end of the day àwa mọ̀ lónìí pé kì í ṣe irọ́, ó wà realities. Ó wà convenient láti san padà owó tó fi sórí ẹ̀ kò pọ̀ bí instead of the other banks tó yẹ wọn gba fi bí 30-25%, eléyìí just 7%, and then the period time a fi sanwó yẹn ó wà convenient láti san. Láti tún fi mú ìgbélárugẹ bá ètò káràkátà ní ìpínlẹ̀ Ògùn, ìjọba tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ní àwọn ọjà wa káàkiri ìpínlẹ̀ Ògùn. Lára àwọn ọjà tó ti jẹ àǹfààní yìí ni ọjà ọba lípẹ̀dé nílùú Abẹ́òkúta àti ọjà ìta òṣù nílùú Ìjẹ̀bú Òde. Lára àwọn iṣẹ́ àtúnṣe tí wọ́n ń ṣe lọ́jà yìí láti rí àtúnkọ́ àwọn ibi ìtura 54, àtúnṣe àwọn òrùlé àwọn ilé ìtajà tó wà níbẹ̀, gbígbẹ́ kànga ìgbàlódé fún àǹfààní àwọn tó wà níbẹ̀. Bákan náà ni ìjọba tún parí iṣẹ́ líla ọ̀nà tó wọ ọ̀kan lára àwọn ibi tí wọ́n fẹ́ dá ibùdó ìdáṣẹ́sílẹ̀ sí ní ìpínlẹ̀ Ògùn.
eléyìí wà láti fi rí dájú pé gbogbo àwọn ohun amáyédẹrùn ni ó ti wà nílẹ̀ kí àwọn olùdásẹ́sílẹ̀ tó máa túwọ̀ ìpínlẹ̀ Ògùn. Látàrí àti wá ṣe àfihàn àwọn àǹfààní lọ́lọ́kan òjọ̀kan tí ó pọ̀ yanturu ní ìpínlẹ̀ Ògùn fún àwọn olùdásẹ́sílẹ̀, ìjọba ìpínlẹ̀ Ògùn tún ṣe ètò ìpàdé àpérò àwọn olùdásẹ́sílẹ̀ ọlọ́jọ́ méjì kan láìpẹ́ yìí. Àwọn èèyàn jàǹkànjàǹkàn tọ́rọ̀ kàn láti ilẹ̀ yìí àti òkè òkun ló péjú pésẹ̀ síbi ìpàdé àpérò àwọn olùdásẹ́sílẹ̀ náà tí ó jẹ́ àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ní ibi ìpàdé náà, gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn tó tún jẹ́ olùgbàlejò àgbà pàtàkì níbi ìpàdé náà kò fi ọ̀kan pé méjì pẹ̀lú ìdúróṣinṣin ìjọba rẹ̀ láti ṣe ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn. Gómìnà tún fi tó àwọn tó bá ní ìfẹ́ láti dáṣẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn létí pé ìjọba ti ṣetán láti pèsè ilẹ̀ fún wọn ní owó pọ́ọ́kú láti fi dá àwọn iléeṣẹ́ wọn sílẹ̀. Pẹ̀lú bí ó ṣe mọ rírì pàtàkì ètò ààbò tí ó péye fún ìlọsíwájú àwùjọ, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún mú ọ̀rọ̀ ìpèsè ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú lọ́kùnkúndùn. Lára àwọn ìgbésẹ̀ tí gómìnà ti gbé ní ìdí èyí ni ríra àwọn ọkọ̀ ńlá aláàbò arọ́bọn 13, àwọn ọkọ̀ aláàbò 125 tí ó sì jẹ́ wípé gbogbo àwọn èròjà ìbánisọ̀rọ̀ ti ìgbàlódé ló kún inú àwọn ọkọ̀ náà. Oríṣiríṣi àwọn irinṣẹ́ ètò ààbò mìíràn tún ni ìjọba tún rà fún ìwúlò àwọn òṣìṣẹ́ aláàbò ní ìpínlẹ̀ Ògùn. Ní ibi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọn irinṣẹ́ ààbò wọ̀nyí, adelé ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nílẹ̀ yìí, Mohammed Abubakar sọ wípé kò tíì sí ìpínlẹ̀ náà tí wọ́n ti ra irúfẹ́ àwọn èròjà ààbò wọ̀nyí rí ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. I have done police job every place and ends of this country. I have served 6 geopolitical leaders in this country. So I can say there is no state in this country that has donated what we have donated in a single form. Owó tó tó bílíọ̀nù 3 náírà ni ìjọba ti ná lórí ìpèsè ètò ààbò báyìí láti ìgbà tó ti dórí àlééfà. Pẹ̀lú àṣẹ ìjọba àpapọ̀, ìpínlẹ̀ Ògùn ti kó àwọn agbófinró tó pọ̀ sí wá sí ìpínlẹ̀ Ògùn láti wá tún darapọ̀ mọ́ àwọn tó wà nílẹ̀ tẹ́lẹ̀ kí ètò ààbò tún fi lè lókun sí i. Pẹ̀lú àṣẹ ìjọba àpapọ̀, ìpínlẹ̀ Ògùn tún ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ikọ̀ agbófinró Operation Mesa àti ikọ̀ agbófinró ayárabíàṣá tí wọ́n sì tún ti kún àwọn ikọ̀ ojúlalákànfin ṣọ́rí nípa láti lè máa ṣe iṣẹ́ wọn láìsí ìdènà kankan. Láfikún, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn tún ti gba ìwé àbádòfin àpò kan tí yóò máa rí sí bí wọ́n ṣe ń ná owó fún ètò ààbò wọlé, tí ìjọba ìpínlẹ̀ Ògùn sì ti ṣe ìfilọ́lẹ̀ ìrànwọ́ owó tí wọ́n máa lò fún ètò ààbò náà. Lẹ́yìn èyí, ìpínlẹ̀ Ògùn ti gbé àwọn ìgbésẹ̀ ńláńlá láti fi kojú ìpèníjà ìṣòro ètò ààbò ní ìpínlẹ̀ rẹ̀ láì fọwọ́ kan owó àpò ìgbìmọ̀ yìí. Gbogbo àwọn tọ́rọ̀ kàn tó fi dórí gbogbo àwọn tó ní iléeṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní ọkàn àwọn balẹ̀ báyìí láti máa ṣiṣẹ́ àwọn lọ ní ìrọ̀rùn ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ló ti wá ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba Ìbíkúnlé Amósùn ti gbé lórí ọ̀rọ̀ ètò ààbò báyìí kò séwu lóko. Àríyàtọ̀ tó pọ̀ gan rẹpẹtẹ ni. Omi ẹ̀rọ ń yọ déédéé, títí wa wọ́n ti bá wa tún ṣe. A dẹ̀ ń rí àwọn patrol tó ń kọjá tó ń bá wa mójútó agbègbè wa. Láàrin ọdún kìíní tí ìjọba tó wà lóde báyìí ní ìpínlẹ̀ Ògùn gorí àlééfà, wọ́n ti mú rọrùn sí fún àwọn olùdásẹ́sílẹ̀ láti lè ṣiṣẹ́ wọn láìsí ìpayà kan tàbí òmíràn. Eléyìí ló tún mú tó fi jẹ́ pé àwọn iléeṣẹ́ ńláńlá ló tún wá fi ìpínlẹ̀ Ògùn ṣe ibùdó báyìí. Lára àwọn iléeṣẹ́ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn láàrin ọdún kan tí ìjọba yìí gorí àlééfà láti rí iléeṣẹ́ May and Bakers Pharmaceutical Plant nílùú Ọ̀tà. Iṣẹ́ àfikún iléeṣẹ́ Lafarge Wapcos 2.5 million metric tons cement company extension ní Ewékòró. Iléeṣẹ́ Dangote Group's 6 million metric tons cement factory ní Ìbèṣè. Àwọn eléyìí tún jẹ́ àfikún àwọn iléeṣẹ́ ńláńlá mìíràn tí wọ́n ti wà ní ìpínlẹ̀ Ògùn.
ṣé ẹ ti ẹ̀ mọ̀ ìdí tó fi jẹ́ pé ọ̀rọ̀ ìpèsè ilé olówó pọ́ọ́kú fún mùtúmùwà là wá fi sílẹ̀ sí ìgbẹ̀yìn nítorí pé eléyìí gan ni adùn ibẹ̀. Ìwúlò ilé ìgbé àti àwùjọ tó rẹwà lọ̀rọ̀ kàn. Ìpèsè ilé ìgbé tó rọrùn fún gbogbogbò jẹ́ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lógún gan ni o. Ìgbésẹ̀ àkọ́kọ́ tí gómìnà kọ́kọ́ gbé ní ibí yìí ni láti parí kíkọ́ gbogbo àwọn ilé olówó pọ́ọ́kú tí ó jogún lọ́dọ̀ ìjọba àná ní ìpínlẹ̀ Ògùn láti lè rí pé gbogbo àwọn tí wọ́n bá ti san owó wọn tán kó wọlé. Látàrí èyí, gbogbo àwọn ilé tí ìjọba ti parí iṣẹ́ lórí wọn ni ìjọba yìí ti mú kọ́kọ́rọ́ wọn lé àwọn tó ní wọn lọ́wọ́. Fún àpẹẹrẹ, àwọn ilé tí wọ́n ti parí ní agbègbè Ajẹ́bọ̀ Media Village nílùú Abẹ́òkúta ni wọ́n ti fà lé àwọn tó ní wọn lọ́wọ́ báyìí. Bí wọ́n bá gẹ̀ẹ́sì nínú mi lénìí kò kọsẹ̀ torí ó ti pẹ́ tá a ti ń bá eré ìje yìí bọ̀ láti bí ọdún 4 and ó dẹ̀ wá ṣẹlẹ̀ lénìí, so ọpẹ́ ni fún Ọlọ́run pé mo ti ẹ̀wà àlàyé mo wà láàyè mo dẹ̀ fún ara mi fọwọ́ mi gba kọ́kọ́rọ́ yìí, ọpẹ́ ni fún Ọlọ́run. Inú mi dùn pé àwọn ìjọba Ogun State wọ́n ran àwọn ará ìlú lọ́wọ́ nípa pípèsè ilé fún àwọn ènìyàn nítorí lẹ́yìn oúnjẹ ilé ló tẹ̀lé. Ó ṣe pàtàkì fáwọn èèyàn láti gbé ilé tó dára. Tá a bá wò a rí i pé àwọn ilé ó dára fún àwọn ènìyàn, so wọ́n fi ran àwọn ará ìlú lọ́wọ́. So mo fẹ́ kí ìjọba Ogun State kan túbọ̀ tẹ̀síwájú. Bákan náà ni ìjọba tún ti bẹ̀rẹ̀ ètò láti tún bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ilé ìgbé mìíràn fún àǹfààní àwọn aráàlú. Síwájú sí i, ìjọba yìí ní èròǹgbà láti mú ìpínlẹ̀ yìí di ti ìgbàlódé. Ní ìdí èyí, àwọn iléeṣẹ́ tó ń ṣètò yíya àwòrán ìpínlẹ̀ Ògùn ti tún gbé àwòrán ìpínlẹ̀ Ògùn yìí lọ fún gómìnà Amósùn àti àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ lọ́fíìsì. Bákan náà ni iṣẹ́ àgbékalẹ̀ ìlú tuntun sí ìlú Abẹ́òkúta àti ìlú ìjọba jẹ́ ara àwọn iṣẹ́ tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Ògùn. Bí gbogbo eléyìí ṣe ń lọ lọ́wọ́ ni ètò tún ń lọ láti ṣàtúnṣe ẹwà àwọn agbègbè wa ní ìpínlẹ̀ Ògùn. Látàrí èyí, ìjọba ìpínlẹ̀ yìí kò fi ètò ìmọ́tótó olóṣooṣù ṣeré rárá láti rí i pé àwọn aráàlú ń jáde láti ṣe àtúnṣe àwọn agbègbè wọn ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù. Fún èyí, ìjọba ti ra àwọn ọkọ̀ akódọ̀tí ńláńlá láti lè tún gbé ètò ìmọ́tótó yìí lárugẹ, tí ìjọba sì tún ti ṣètò fún àwọn aráàlú àti àwọn ọlọ́jà kí àwọn agbaṣẹ́ṣe tí ìjọba ń sanwó fún láti máa lọ bá wọn kó ìdọ̀tí wọn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Láti wá rí i pé àwọn aráàlú ò fọwọ́ yẹpẹrẹ mú ètò ìkólẹ̀kódọ̀tí náà, lóòrèkóòrè ni àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ọba látòrí gómìnà fúnra rẹ̀ máa ń lọ káàkiri láti rí i pé àwọn èèyàn jáde láti ṣe àtúnṣe agbègbè wọn ní gbogbo ọjọ́ yìí. Ìjọba tún ṣe àwọn iṣẹ́ ẹwà ojú pópónà pẹ̀lú ṣíṣe àtúnṣe àwọn àárín ọ̀nà àti ẹ̀bá ọ̀nà tí àwọn ẹlẹ́sẹ̀ ń rìn lóòjọ́, tí wọ́n sì ti gba àwọn òṣìṣẹ́ agbálẹ̀ tí wọ́n ń gbá ilẹ̀ ojú pópónà wa ní ojoojúmọ́. Ìjọba tún ṣe àtúnṣe àwọn ibùdó ọkọ̀ lọ́jọ̀ tí wọ́n sì tún ti kọ́ àwọn tuntun mìíràn. Àpẹẹrẹ eléyìí ni ti ibùdókọ̀ Sango Ọ̀tà. Látìgbà tí gómìnà wa ti dé tó ti resume iṣẹ́, gbogbo àyíká wa ni wọ́n ti tún ṣe lóṣìíríṣìíríṣìíríṣìíríṣìí lórí ètò ààbò ni o, lórí àyíká ni o, lórí ètò ìmọ́tótó ni o. A rí pé gbogbo àwọn èèyàn náà ń ṣiṣẹ́ náà ríṣẹ́ ṣe. Tẹ́ bá dé títì láàárọ̀ ẹ máa rí gbogbo àwọn tó ń wọṣọ green, àwọn environment tó ń tún ti ṣiṣẹ́, tó ń gbálẹ̀, tó ń gbá toilet, tó ń ṣe everything. Lẹ́yìn ọdún kan tó ti wá gorí àléfà báyìí, kò sí àní-àní mọ́ pé gómìnà Amósùn yóò ṣe bó ṣe wípé òun yóò ṣe nípa ṣíṣe àtúnṣe ìpínlẹ̀ Ògùn. Gbogbo àwọn aráàlú ló ti wá ń fi ojú wọn rí àwọn ètò wọ̀nyí tí wọ́n sì ń jẹ àǹfààní gbogbo àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbé ṣe báyìí fún ìdẹ̀rùn wọn. Wọ́n ṣe gan-an, wọ́n ṣe gidigidi gan-an torí owó tọ́nà tí báyìí kì í ṣe owó kékeré, àfi ẹni tí ó bá jẹ́ àpà ló máa sọ pé wọn ò náwó sí báyìí, wọ́n náwó gan-an, Ọlọ́run á dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́. Nígbà kan gbogbo wa ìsàlákì la máa lọ ń gbà, bẹ́ẹ̀ nísìnyí kò jẹ́ kí tráfíkì wà rárá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti bàbá máa ràn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ kí n mú ètò yìí wá sópin pẹ̀lú rírọ̀ yín lẹ́ẹ̀kan sí pé
iṣẹ́ àtúnṣe ìpínlẹ̀ Ògùn kì í ṣe iṣẹ́ ẹnìkan rárá o, ojúṣe gbogbo wa ni o. Ẹ jẹ́ kí gbogbo wa wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú aṣojú rere tó ń láfojúsùn tí a yàn sí ipò yìí kí ó lè mú gbogbo àfojúsùn rẹ̀ láti ṣe ìràpadà ògo Ògùn ṣe. Ọmọ Ògùn iṣẹ́ yá, iṣẹ́ màdé o. Ẹ ṣeun, ẹ kú gbígbọ́ wa.